béèrè pé ẹni sùúrù ṣàgbọ́n yìí náà ń béèrè pé kí wọ́n tú verse kùránì kan fún yín àbí ṣebí kùránì àwa là ń lò òkè mi náà wá ń béèrè nísìnyí wípé ẹ jọ ta lẹ ẹni tó lè bá mi kí ifá òtúrá méjì mo fẹ́ gbọ́ àwọn kankan ń bẹ̀. ọmọ òtúrá méjì máa ti sọ́fà wà msn ní sùúrù àfà ṣe pé táà tó ní kẹ́ bá wa tún nǹkan a máa ń kọ́kọ́ ka àyà yẹn tá a bá ti kà á tán la máa ṣe wá ní àfà kí lè rí sí nǹkan tá a kà á tán yìí ẹ̀yin ẹ bá wa kì í tẹ́ níbi ìbá àwọn tí ẹ̀ ń sọ̀rọ̀ nípa Quran la máa ń sọ o bọ̀mú kan fẹ́yìn láyé pé ẹ kì í fáyẹn fún wa náà. Ṣebí kùránì lẹ́yìn fi ń tako àwa so àwa náà wá fẹ́ mú ibi tí ifá yẹn ṣẹgbọn nǹkan tí mo sọ ṣẹgbọn tí mo sọ àfà ṣẹgbọn nǹkan tí mo sọ àfà ṣẹgbọn nǹkan tí mo sọ dára tó ní kẹ́ bá wa tú Kùránì yẹn ṣe bá wa mú gbọ́ nǹka ẹ̀yin náà kọ́kọ́ kí ifá yẹn náà so fọ́jọ́ mi tẹ́ bá mọ wá bí báyìí ọ̀rọ̀ Quran hadith Allah Muhammadu Saudi la máa ń sọ bí tí ó yé yín tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ fa platform mi wà tẹ́ máa lọ bọ̀ ẹ̀yin o ẹ kọ́kọ́ kí ifá solósolókò yẹn fún wa náà fẹ́ gbọ́ ẹjọ́ ifá lẹ́kì tolókolóko àkọ́kọ́ ló ṣe ẹ kọ́kọ́ ṣe nǹkan tí mo fẹ́ bẹ̀rẹ̀ ni pé ṣé onífá ní ṣe kọ́kọ́ mọ fara dáná kí tó kì í fún yín. ẹ kì í fá yẹn fún wa. àwọn tó mọ fá máa gbọ́ yín ẹ kì í fá yẹn. tó bá jẹ́ pé yẹ. ẹni sùn ẹ kì í iná tẹ́ bá ti kì í máa tu ẹ kì í fún yín. mo fẹ́ kí. ẹ kì í mo ní máa tu fún yín ẹ kì í. ẹ ní sùúrù mo kàn fẹ́ mọ̀ pé ṣé ẹ kì í fá yẹn fún wa. ṣé ẹ mọ ifá dáadáa. àfà ẹ kì í fá yẹn fún wa. babaláwo lèmi tí mo sọ̀rọ̀. ẹ kì í fá yẹn fún wa. babaláwo lèmi máa kí n tó ń kí lọ. ẹ kì í ó yẹ kì í. ok. ẹ yẹ ká mútu fún ifá solósolókò. nínú ifá òtúrá méjì ṣé ẹ gbọ́ nínú ẹ farabalẹ̀ nínú ifá òtúrá méjì nígbà tí wọ́n ń kí ifá òtúrá méjì tí wọ́n ń kí lọ ó ní bàbá bàbáràbà tí wọ́n ń gbé àbà rere ṣé ń gbọ́ mi o. ẹnì ṣó ṣe àfa ń gbọ́ yín àfẹ́ interrupt yín rárá ẹ máa kí lọ ẹ̀ ń gẹ̀ẹ́tì ẹ̀. ó wá ń kí lọ ó ní orí finú ara rẹ̀ gbọ́kọ̀ ó wá ní kò jèrè o kí talent tó rẹ́rìn náà kò ń ṣẹ̀fẹ̀ là ń ṣe ń bíbá yìí gbogbo tí mò ń kà yìí nísìn ó ti yá àwọn tó jó nífá àbí mo parọ́. hello. ẹ parọ́ ẹ nìṣó. kí fáyẹn náà mútu fún yín àfa ẹ kì í náà ẹ ṣe. ọyọ káyọ̀ ìgbò ti jolú o. no ṣẹbẹ́yìn ẹ̀yin náà ẹ mọ Kùránì ká àfa ẹ kì í ẹjọ́ àfa náà àfa ẹ kì í fáyẹn àfa ẹ wò bí ẹ máa bọ́ lẹ́tẹ̀ bá ẹ má wọ ìsàn ìwò àfẹ anikura tó padà fẹ́ ta ẹ kì í fáyẹn no àfa ó ti àfa ẹ nísú ẹ máa kì í fáyẹn ẹ kàn dé lọ ẹ kì í fáyẹn fún wa tá bá ti gbọ́ adẹ máa fọká fún yín ẹ kì í dáadáa ẹ kì í fáyẹn. ok ó gbà tó wá ń kí fáyẹn lọ ó ní ọlá fagúnwà ó ní àbúrò sàlámì ẹni sùúrù àfà ìgbà tẹ́ bẹ̀rẹ̀ ẹni ọlá bàbá rábà tó ń jẹ ọlá alábàálẹ̀ kọ́kọ́ sọ ẹ tún ti ń sọ mi ẹ bẹ̀rẹ̀ bẹ́ ṣe bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ yẹn ẹ̀dẹ̀ máa lọ ọ̀dọ̀ àbùdù tẹ̀ ń lọ yẹn. bàbá rábà tí bá wọn gbé àbárere bàbá àbàṣábà yẹn lè gbé. orí finú ara rẹ̀ gbọ́kọ̀ òjèrè o màmí ẹni sùúrù orí finú ara rẹ̀ gbọ́kọ̀ òjèrè o ọlá àfàtà ọlá àfòtò orí finú ara rẹ̀ gbọ́kọ̀ ó finú ara rẹ̀ gbọ́kọ̀ ok ó yá ẹkì ọlá àfàtà àbùdú ọlá fagúnwà láti kékeré ǹjẹ́ gbọ́ mi ni. bẹ́ẹ̀ ni à ń gbọ́ yín àfa à ń gbọ́ yín. ẹ má kọrin kẹ ẹ̀yin tarọ ti bá yẹn. ok ẹ má bínú ẹ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ẹ jẹ́ mútu fún yẹn ẹ má bínú ẹ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ yẹn. kò ní kí n bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. no ẹ má bínú àwọn èèyàn ní wọn gbọ́ yẹn ẹ má bínú ẹ bẹ̀rẹ̀ ẹ jẹ́ mútu fún yẹn ẹ má bínú àfa ẹ jẹ́ mútu ẹ jẹ́ mútu ẹ ṣe ẹ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ẹ ṣe àfa. mi ò bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ mọ́ ibi tí mo bá dé náà ni tí mútu fún yín àwọn èèyàn gbọ́ yín
no àfa ẹni sùn ẹgbẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Àwọn tó bá jẹ́ onífá ti gbọ́ nǹkan tí mò ń sọ yìí. Wọ́n gbọ́ wọ́n ẹ̀ṣẹ̀ dé nígbà kan lọ sí kọ́ ẹni sùn wọ́n àfa àwọn ọ̀gbọ́n ẹgbẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Ẹgbẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ mo kí mùtù fún yín. Babaláwo làwa èmi ò gbọ́ ẹjọ́ mo ẹ̀ṣẹ̀ wọlé ní ẹjọ́ ẹ bá mi kí fáyé mi náà fẹ́ kọ́. Babaláwo kan ti sọ̀rọ̀ tẹ́lẹ̀ bá àwọn wà ń bẹ̀ wọ́n gbọ́. Wọ́n lọ sí kọ́ ẹjọ́ àfa ẹjọ́ ẹ ṣeun gan ifá gbé àwọn babaláwo ti wà ní. ẹ ṣe bá mi tún fàyẹn bẹ̀rẹ̀ irú èmi sì mo lè bá yín gbé yàsín ẹ̀yin náà bá mi gbé fá. kò nídìí kí n tu bẹ̀rẹ̀ tó bá yẹ pé ẹ fẹ́ sòótọ́ ibi tí mo bá dé yẹn tẹ́ ẹ bá gbọ́ ẹ ti mọ ohun tí mò ń sọ tó bá yẹ pé onífà ni yín bá lò. ẹjọ́ náà ṣe bá bẹ̀yìn ní ẹjọ́ kẹ́ẹ̀ṣẹ̀ bá wa bẹ̀rẹ̀ kẹ́ẹ̀ tún bẹ̀rẹ̀. Abẹ̀yìn ni náà á ní kẹ́ẹ̀jọ́ kẹ́ẹ̀ṣẹ̀ bá wa tún bẹ̀rẹ̀. ẹ má waste time ẹ já wọn bọ́lẹ̀ tó bá ti lè kà àwọn tó máa gbọ́ tó kọ́lẹ̀ ń sọ yẹn. wọ́n fẹ́ gbọ́ wọ́n ní kẹ́ka ẹ̀ ẹ̀ẹ́dẹ̀ẹ̀dẹ̀ kà mọ́ tẹ́ bá lè ka ẹ bọ́lẹ̀ jàre àwọn ò ní táìmù. Ustad ẹnikẹ́ ẹ wo bàbá wa Fáṣòtọ́ ló dé yìí wọ́n ní kẹ́ tu bẹ̀rẹ̀ kẹ́ka àwọn ló máa dá yín àwọn ló máa fún yín lésì òkè nǹkan tẹ́kì o wọ́n máa sọ fún yín ní ojú gbogbo èèyàn sí òótọ́ ni ẹ tu bẹ̀rẹ̀ àbí nǹkan tẹ́ ń sọ ó dá yín lójú náà nǹkan táwa bá kàǹkà ń bì tẹ́ bá ní kàtúkàtú ti kà fún yín àtú bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ kò ń ṣèjà náà. Ifá tẹ̀ǹkì tó ìgbà táwa fásitì tẹ́ bá ń gbọ́ Ifáṣòtọ́ ta máa ń rẹ́fẹ̀rẹ̀nsì wọ́n ti wà ń bí wọ́n á dá yín lóhùn. Tẹ́ ti gbọ́ ṣe báwọn náà sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pa àwọn wà ń bí wọ́n dẹ̀ wà ń bẹ́ẹ̀ gbà tí a dẹ̀ tún bẹ̀yìn pé kẹ́ẹ̀jọ́ kẹ́ẹ̀ bá wa tún kà á ní kẹ́ẹ̀jọ́ kẹ́ẹ̀ bá wa tún kà. a fẹ́ máa ka Kùránì lọ táwọn fáwọn bá ti lè kàn gbọ́dọ̀ ká. bàbá mi olówó èkó ẹ bá mi fún wọn ní táìmù wọn á tutù fàyẹn ó yà ń gbọ́ Ustad. àfáìmù pàkan fún yín ní àǹfààní ìní níbi ìbàyà kì í sọ nǹkan báyìí bí Quran hadith Allah Muhammadu Saudi la máa ń sọ ń bí bọ́lá pẹ́yìn lẹ́nu mú nǹkan tó ṣe pàtàkì wá fún wa la fi ní òkè yẹn sọ. ṣé ká padà síbẹ̀ ni. àti bẹ̀rẹ̀ òkè láti bẹ̀rẹ̀ bàbá ok. ṣé ń gbọ́ mi o tí bá wọn gbé àbá rere orí fi inú ara rẹ̀ gbọ́kọ̀ kò jèrè o màmí ọláfàkà ọláfòjò ọláfàgúnwà àbùdó sàlámì láti kékeré léńjeléńje ni Olódùmarè ti fi kọ́kọ́rọ́ ilé bàbá mi lé ẹ lọ́wọ́ ó dàgbà tán mo pe àbùdó èmi kò rí ẹ mo sáré tọ̀ Elédùmarè lọ mo sọ fún Elédùmarè mo ní àbùdú kò tí ì fún mi ní kọ́kọ́rọ́ ọjọ́ òun ni Olódùmarè ní láìlà ṣé ń gbọ́ mi o àwọn ẹmẹ̀wà rẹ̀ sọ wípé ìlàlà tẹ́ ti rí o. à ń gbọ́ bọ́ mute ní kẹ́lẹ́ máa sọ̀rọ̀ yín lọ àfẹ́ interrupt ẹ máa sọ̀rọ̀ yín lọ gbọ́ àlà ń gbọ́. ok mo ti ibi tí n fẹ́ stop sí náà ni ibi tí n fẹ́ stop sí nìyẹn pé kẹba lè mọ̀ wípé nínú Ifá wọ́n kí láìlà ìlàláwù nínú Ifá aláwù tá tẹ̀ ń jà sí òun náà ni aláwù tẹ̀yìn sọ wípé kò sí nínú Ifá òun náà ti wá kí láìlà ìlàláwù. nínú Ifá ni Fátímọ̀ wà. so ẹjọ ẹni tó bá sọ fún mi ẹni tó bá jẹ́ onífá wá dìbọn jù pé òtúrá tí mo kì í o kò sí ń bẹ̀ o. jẹ́bẹ́ ti kì í tán ẹ wá mùtù sí ẹ jẹ́ kí bàbá wa Fáṣòtọ́ wá dá yín lóhùn rà bàbá wa Fáṣòtọ́. ẹ ṣe wọn jàre. bàbá wa Fáṣòtọ́. bàbá. ẹ ṣe wọn jàre. mò ń gbọ́rọ̀ bàbá. ẹ ṣe wọn jàre. bàbá wa Fáṣòtọ́. ẹ ṣe wọn jàre. mò ń gbọ́rọ̀ bàbá. ẹ ṣe wọn jàre. ẹ ṣe wọn jàre. wọ́n ṣètò ọ̀dọ̀ yín ẹ̀kọ́ ọ̀dọ̀ yín ẹ̀kọ́ bí akẹ́wọ́ WhatsApp tẹ padà ọ̀tẹ. ẹjọ ẹrù WhatsApp tẹ padà play mode yẹn tẹ padà flight mode. kẹ padà. àṣé bàbá àṣé àràbà ni bàbá. ẹjọ wọn lè tẹ̀sí bàbá o. àbùdú o. jẹ́sẹ̀ mọ́ tó ní. ti wà ókè báyìí. àṣé àṣàlàbà ni bàbá ń gbé. àbùdú o bàbá àràbà àbùdú o ó wá ń pariwo láìla àwọn ẹ̀mẹ̀wẹ̀ wá ń pe ilà aláwù. Ìfáṣòtọ́ yẹ ẹ jẹ́ kán dáhùn. tó ti yá báyìí. tó ti wà ókè báyìí. ẹ ṣe mo dúpẹ́ yóò da àlàlẹ́ àní lálẹ́lẹ̀
tí ẹ bá wo ifá tí bàbá yẹn kì ẹ má jẹ́ sọ pé ifá ni àhesọ ọ̀rọ̀ lásán ni tí wọ́n sọ àhesọ ọ̀rọ̀ lásán gbáà ni kò sí odò òtún méjì kankan ẹsẹ bẹ́ẹ̀ ẹ mọ̀ pé nígbà tẹ́ ń sọ̀rọ̀ ẹ mọ̀ pé à interject yín gbogbo tí èmi ó sọ bíbí lónìí tí n bá fi nǹkan kan parọ́ bíbẹ̀ ó kù mí ó kù Elédùmarè sẹ́yìn náà lè sọ bẹ́ẹ̀. fine bẹ́ẹ̀ ni gbogbo tèmi náà bá dẹ̀ fẹ́ sọ níbí lónìí. gbogbo ẹ sọ pé bátẹ́yìn náà kì í ẹ sọ pé bó ṣe rí nìyẹn ilé ẹsẹ̀ pé bó ṣe rí nìyẹn. ó kù mí ó kù Elédùmarè tí n bá yàn kankan kúrò ń bẹ̀. kájọ wà lórí ẹ̀ bẹ́ẹ̀. ọ̀ya ẹ ṣeun tí ẹ bá rọ ifá tí ẹ ń kì yẹn ifá ní gbọ́ngbọ́ lọ́kọ́ ifá ní gbọ̀ngbọ̀ lọ́kọ́ òrìṣà òkè ló fi mú ejò gbọ́kọ̀ ó fi mú babaláwo gbẹ́ kó sì dẹ dúà fótó sí mọ́rọ̀ ẹ fara yín balẹ̀ ẹ má ìtajẹ́ tì mí ìbí mò ń tún fá sí ìbí mò ń sọ tẹ́ ẹ sọ mò ń tún sọ ní. bàbá mi ẹ má kí ifá fún wọn ẹ má kí ifá fún wọn bàbá mi. ifá tó wà nínú ìwé àkọọ́lẹ̀ ni èmi tí. ẹ má kí ifá fún wọn. ẹ jẹ́ kọ́kàn correct wọn fún ilé. a kì í sọ̀rọ̀ ifá ń bídò tọ̀bọ̀ yẹn kọ́kàn sọ ilé fún wọn. bàbá ó yẹ wá jẹ́ kọ́kàn yàrá jẹ́ kọ́kàn sọ ilé fún wọn ẹ jọ. ẹyin gómìnà kò lè mélòó lórí náà. nǹkan tó ti ń tẹ̀lé tó ń kọ sílẹ̀ nǹkan tó ń kọ sílẹ̀. ẹ yàrá jẹ́ má ṣe ẹ jẹ́ kí wọ́n ṣe àkíní. ẹ má jà tanra wa kọ́tẹ́ ẹ fẹ́ sọ nípa kò sí ìgbà tẹ́fẹ́ sọ nípa ẹ̀gbọ́n ìyá tó bí èmi onífàní tó gbọ́ ifá mẹ́rin kì í fún yàrá àbíkọ́ já yín bọ́lẹ̀. kò sí ìgbà tẹ́fẹ́ sọ nípa ifá tó rú èmi lójú. ẹ jẹ́ kí ifá sòótọ́ kì í fún wọn kò ní ìdí. so tẹ́ bá ti wá sọ wípé ẹni sùúrù tẹ́ bá ti wá sọ wípé ní tí mo sọ yìí kò rí bẹ́ẹ̀. ifá sòótọ́ ẹgbẹ́ sókè. sípé tẹ́yìn náà ń sọ nípa àwọn verses Al-Qur'an nìkan ò rí bẹ́ẹ̀ nìyẹn. ẹ ṣe sùúrù stars ẹ má wọrí ẹ jẹ́ kó ẹ ti kì í tọ́jọ́ tí yín ẹ yẹ kán sọ̀rọ̀ náà. ẹ má wọrí bí a kẹ já fábọ́lẹ̀ kó fi kì í tán tó rárá wọn ò bá. ẹ rí i pé ẹyìn stars ẹ rí i pé ẹ ṣe sùúrù ẹ fara balẹ̀ tí ẹ fara yín balẹ̀ àáfà yorùbá tó kàn dùn mí bẹ́ẹ̀ ni wípé tá a fi ní láti kì í fá fún yín ni wípé yorùbá lẹ̀ ń sọ lẹ́nu ló wá dàbí ìgbà tí èèyàn juṣu sẹ́nu tí iṣu wá ń jóyàn lẹ́nu. ẹ̀yin náà gbọ́ bá tí mo kí wọ́n. bẹ́ẹ̀ náà ṣe ń ka Kùránì bẹ́ẹ̀ náà lẹ́yìn náà ṣe ń ka Kùránì bàbá wa lẹ̀sìn bọ́ ṣe ń kàánù bígbà tó da. ẹ ṣe sùúrù stars mi láìgbẹ́ ṣe ń ṣe yìí náà. ó dà ẹ fi wọn lẹ bí wọn ò bá fẹ́ gbọ́ tiwa ntí àwa kan sáfẹ́ kẹ́ mọ̀ ni wípé. so ifásitì ẹ má bínú tẹ tó kà á lọ ṣé gbogbo dé ti rí àpẹẹrẹ tí máa ń sọ fún àwọn èèyàn pé táwọn àfàbà ti wá wọn máa mọ wọn fẹ́ deviate wọn máa gbé ń kúrò lórí topic mo kàn fẹ́ káwọn èèyàn rí àpẹẹrẹ nǹkan tí mo máa ń sọ èèyàn òun náà nìkan tó àfà ìṣe ń sàn so kí fásitì ọkọ fún wọn nífa ẹyọ kan yẹn ká máa bẹ tó lọ. so tí ẹ bá wo ẹ wo olówó èkó bí ẹ jẹ́ kémi ò dákẹ́ bàbá yìí ò fẹ́ gbọ́ wọn ò fẹ́ gbọ́ wọ́n kàn fẹ́ mọ disturb yín ni ẹ jẹ́ kí n sọ bẹ́ẹ̀ fún yín. olówó èkó ṣe máa gbọ́ tèmi ẹ jẹ́ kí màá yìí máa lọ ó ti ṣe bẹ́ẹ̀ lórí láìfà Aisha bí kinní lẹ́yìn ọjà ajá bọ́ọ̀lù ẹgbẹ̀yìn ni ẹ jẹ́ kó máa lọ. ẹ lè gbóhùn sókè kẹkì fáyẹn. ṣùgbọ́n ṣe rí nǹkan kan tẹ́mi kàn fẹ́ sọ fún gbogbo àwọn tó jẹ́ àáfà pátápátá tẹ́ rò wípé bóyá ifá kan jẹ́ nǹkan tí ẹ lè cook láti dàbẹ́ ni pé kó favour yín nǹkan kan bẹ tí wọ́n ń pè ní àsán fá ẹ jẹ́ kí n sọ fún yín lónìí wọ́n ní kò ní tán nínú gba òsùn kó má ba àlàjẹ́ nǹkan kan bẹ tí wọ́n ń pè ní àsán fá gbogbo anybody yálà ìṣe babaláwo gangan ni o ìṣe wòlíì ni o ìṣe àáfà ni o tó bá wò pé bí òun lè kúkú fá òun kàn lè kúkú kankan papọ̀ láti lè fi switch nǹkan tóun fẹ́ sọ ègún àtèpè ní fúnru wọn tó bá dẹ̀ ti ń kí fáyẹn lẹ́nu fáyẹn yóò dẹ̀ mọ di àásán mọ́ wọn lẹ́nu. tí ẹ bá wo kan tí bàbá yẹn ń sọ dáadáa báwo ló ṣe possible ká mọ rí lárúbáwá nínú fá báwo ló ṣe possible ká mọ rí Abudulahi nínú fá
Ifá ní gbọ̀ngbọ̀lọ́kọ́ òrìṣà ló fi mú ejò gbọ́kọ̀ ó fi mú babaláwo gbẹ́pó sí idẹ dúró fótòsí mọ́rọ̀ ilé tí ó dì mókun ọ̀rọ̀ wá sílé ayé ire ajé káre lè mí nígbà yìí o ìyàsìn lẹ́yìn mi ìyàsìn òfò ajogun bí ẹ̀sìn lẹ́yìn mi nígbà yìí o ìyàsìn lẹ́yìn mi ìyàsìn. ẹ rí i pé Ifá tí wọ́n kì yẹn wọ́n kàn lọ mú olúwo fá yẹn níbi gbọ̀ngbọ̀lọ́kọ́ yẹn ẹnìyẹn tún wá kì gan kò tún wá dùn lẹ́nu ẹ̀ ẹ rí i pé wọ́n kàn lọ mú olúwo fá yẹn wọ́n wá lọ jan Abudulahi tán fẹ́ sọ yẹn wọ́n wá jàn mọ́ nínú. ẹni tó bá jọmọ Yorùbá bí báyìí bó ṣe gbọ́ gbọ̀ngbọ̀lọ́kọ́ òòṣà ló fi mú inú ejò ó fi gbé ọkọ̀ láì mọ nǹkan tí Ifá jẹ́ ó gbọ́dọ̀ understand tán pè ní ejò ó fi inú babaláwo gbẹ́ pósí idẹ ó gbọ́dọ̀ mọ nǹkan tán pè ní idẹ ó gbọ́dọ̀ mọ nǹkan tán pè ní pósí. wọ́n ní adífá fún òtòṣì mọ́rọ̀ èyí tí ó dì mókun ọ̀rọ̀ wá sílé ayé ó gbọ́dọ̀ mọ ẹni tán pè ní òtòṣì. wọ́n ní ire ajé káre lé mi nígbà yìí o ìyàsìn lẹ́yìn mi ìyàsìn. now à ń sọ Yorùbá bọ̀ ẹ wá bọ́ sínú Abudulahi. ṣe rí pé kíní ẹ̀ ti di ẹsẹ̀ kérúkọ ẹsẹ̀ kan ọ̀dà. so lèmi fi ń fàsìkò yìí sọ pé anybody tó bá kí Ifá kìkùkì lẹ́nu tó torí wípé òun fẹ́ mọ̀ọ́mọ̀ bá nǹkan tán pè ní Ifá jẹ́ tó bá ti ń kí Ifá yẹn ti di àásán lẹ́nu rẹ̀ àásán fádẹ̀ lélẹ́yìí òun ni pàṣán tí ń bẹ inú fátán fi máa lu ọmọ aláìgbọràn a jẹ́ pé òun gangan ni ló mọ̀ọ́mọ̀ fẹ́ máa fi pàṣán burúkú nára rẹ̀ nìyẹn nǹkan tèmi ní láti sọ nìyẹn inasmọ̀ tó jẹ́ pé àwọn èèyàn wa tí wọ́n tú Kùránì yìí wọ́n tún nǹkan tí ò sí nínú Kùránì kò ṣe páwọn náà fọwọ́ ara wọn kọ́ kò ṣe páwọn ni wọ́n kúkú ẹ̀ lè wá torí pé ẹ̀yin náà wá fẹ́ mọ̀ọ́mọ̀ fẹ́ bàtán pè ní Ifá jẹ́ kẹ́ wá mọ̀ kúkú fá papọ̀. ní àná mo rí fídíò kan tí àlìgúsí àbẹ́lẹ́gùsí ni tó repost nípa babaláwo tí wọ́n kì í fa òtúrá méjì torí pé àwọn èèyàn pọ̀ ní live ló jẹ́ kí n fẹ́ sáré lọ opportunity yìí. Ifá yẹn ní ẹ wí fún ganni kọ́ mọ́ gan ni o ẹ wí fún gan kọ́ mọ́ gan yàn yóò bá yẹ ẹni tá a gan tí ò lè gan ni ewúrẹ́ lé wọn abẹnú bọ́ke àgùntàn lé wọn abẹnú bọ́ke àwọn gangan bẹnú bọ̀ kúrú bọ́ke dúwà fún ojúmọ́ ẹ gbọ́ dáadáa o àdúrà fún ojúmọ́ eléyìí tí wọ́n kọ̀ sílẹ̀ tán láwọn ò ní kí mọ́. now ṣe mọ̀ wípé nígbà tí wọ́n kó ẹ̀sìn àtọ̀húnrìnwá dé àwọn bàbá wa kan wọ́n gbìyànjú láti wá ìjọra láàrin nǹkan títí wọn àti nǹkan àtọ̀húnrìnwá tí wọ́n kó dé. Bàbá wa yẹn realize wípé wọ́n máa kí irun kan tó ń pè ní irun jímọ̀. now láàrin mi àti yín ṣé jùmátì papọ̀ mọ́ jímọ̀ ṣé jímọ̀ ní ìtumọ̀ jùmátì wọ́n wá change Ifá yẹn kó pé adúfá fún ojúmọ́ wọ́n á sọ di adúfá fún jímọ̀. now nínú Ifá yẹn ojúmọ́ ọjọ́ kan ni àwọn èèyàn wá sọ pé àwọn ò ní kí ojúmọ́ mọ́ ẹ jẹ́ ká ti rí báyìí wò tá a bá jí láàárọ̀ á ní a kú ojúmọ́ o a kú ojúmọ́ o a kú ojúmọ́ mọ́ ńlá máa fi kíra wa nílẹ̀ Yorùbá àpẹẹrẹ ní Ifá yẹn ṣe ẹni tán bá dá Ifá yẹn fún wa sọ pé àwọn èèyàn tí wọ́n ignore rẹ tán sọ pé àwọn ò ní bọ́ ọ ṣe mọ́ àwọn tán sọ pé àwọn ò ní gba tiẹ̀ mọ́ fọkàn rẹ balẹ̀ wọ́n ń padà bọ̀ wá dẹ́rù rẹ wọ́n ń padà bọ̀ wá kí ọ wọ́n ń padà bọ̀ wá bọ́ ọ padà. ǹjẹ́ ojúmọ́ wo ojúmọ́ tá a kọ̀ sílẹ̀ tá láwa ò ní kí mọ́ àwọ̀ padà lọ rè kí ojúmọ́ wọ́n wá yípo wọ́n wá ní ẹ wí fún ganni kọ́ mọ́ ganni o ẹ wí fún gànyàn kọ́ mọ́ gànyàn yóò bá yẹ ẹni tá a gàn tí ò lè ganni ewúrẹ́ lé wọn abẹnú bọ́ke àgùntàn lé wọn abẹnú bọ́ke àwọn gangan bẹnú bọ̀ rúkú bọ́ke dúwà fún jímọ̀ eléyìí tí wọ́n kọ́ lẹ́ẹ̀tàn láwọn ò ní kí mọ́ àwọn ń lọ rè kí jímọ̀ o ọjọ́ ńlá. ẹ sọ fún mi jímọ̀ tí ẹ bá ṣe pé orí àwọn tí wọ́n ń parọ́ yìí fúnra wọn èyí tí bá yẹ kó rí wọn bá ti dàrú ṣé jímọ̀ ni Kùránì gangan pé jùmátì ṣé Kùránì gangan mọ tán pè ní jímọ̀ nígbà tẹ́yìn wá rí jímọ̀ nù fa ṣé kò yẹ kẹ́yìn gangan mọ̀ wípé irọ́ lásán ni àràbù lẹ́fun ni. so mo kàn lọ opportunity yìí anybody anywhere tẹ́ bá ti ń gbọ́ ẹyin adífá fún Abudulahi adífá fún kinní kan kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ o Ifá sọ̀rọ̀ rẹ̀ ní Yorùbá sánpọ́nná tó jẹ́ pé àtẹni tó gbọ́ Yorùbá àtẹni tí ò gbọ́ Yorùbá tó bá ti ń fetí gbọ́ kíyẹn yóò ti mọ̀ wípé Yorùbá ni wọ́n ń sọ yìí ẹ jẹ́ kí n dánu dúró kí n má bàa dẹ́fẹ̀tì kúrò nínú ọ̀rọ̀ tí ẹ̀ ń sọ ẹ ṣeun. fún bàbá Ifásòtọ́ tó bá wá bínú a máa ń sọ fún ẹni tó bá ti fẹ́ sọ̀rọ̀ fún àbí ọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ Yorùbá a máa ń sọ pé ẹ lọ sí péjì Ifáṣẹ́sìn ẹ lọ sọ́dọ̀ bàbá Ifásòtọ́ bàbá Láréwó bàbá Fálọdún ọ̀dọ̀ Wúrà in the building Ìyálóde bẹ́ẹ̀ lọ ẹ wà àṣẹ
a máa ní kọ́ lọ bẹ̀ bàwá ti mọ̀ pé nǹkan tẹ́ni tí ẹ̀ ń ṣe kò ń ṣe pé ó bá Ifá jẹ́ ó fẹ́ jẹ́rìí àlá àti kùránì kò dẹ́ ṣe Ifá nìkan ló máa ń ṣe fún ọba tí ń sọ̀rọ̀ wọ́n á ní Jésù náà sọ̀rọ̀ pé Muhammadu ń bọ̀ so ó dàbí ẹni tó ní kó mẹ́rin wá pé nǹkan tó ń ṣe ṣóòótọ́ ni àwa ló máa lọ mọ́ ẹlòmíì lẹ́sẹ̀ nǹkan tí ọ̀rọ̀ wọn rábí jẹ́ nìyẹn. ẹ jẹ́ kí n tún kí Ifá kan fún yín ẹ gbọ́ fàyè o Ifá ní kọrúkọrù kọ́ńbọ́tọ̀ ọ̀pọ̀kù ní bàbá ẹ̀fọ̀n adúláfọ́ba àjà láyé abùfọ́ba àjà lọ́run ẹja yín Fá ẹja yín lọ́run ọba bí alákòsí. nígbà tí àwọn bàbá yẹn ń kí Ifá yẹn tán kí Ifá yẹn ibẹ̀ náà ti wá fún ní mẹ́ntálítì pé Allah náà lọ lọ́hùn pọ̀rùpọ̀rù kọ́ńbọ́tọ̀ ọ̀pọ̀kù ní bàbá ẹ̀fọ̀n gbáfọ́ba àjà láyé abùfọ́ba àjà lọ́run ẹja yín Fá ẹja yín ọlọ́run ọba bí ọlọ́run ò sí nǹkan tí Ifá yẹn sọ but by the factual wípé wọ́n fẹ́ kán mọ̀ pé Allah ẹ̀yin ní Allah wa náà ní ọlọ́run wọ́n wá ní ẹja yín Fá ẹja yín ọlọ́run ọba bí Allah kò sí. so kò sí ibi tí Ifá kankan ti sọ̀rọ̀ Allah anybody tó bá sọ bẹ́ẹ̀ ẹja máa gba etí ẹ̀ ni o ká máa sọ fún wọn pé irọ́ lásán ni o àràbúlẹ̀ fún.